lórí àwòrán tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n lọ kí former president President Muhammadu Buhari ní Daura, so wọ́n dẹ̀ lọ pẹ̀lú àwọn ọba bíi mélòó kan. It's like pé Emir Sanusi náà wá bá wọn, ọba Daura náà òun náà kọ̀ wọlé pẹ̀lú wọn. Ṣùgbọ́n àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, àwọn ọmọ Yorùbá kan bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wípé kò tọ̀nà, wípé ipò tí bàbá wà, pé bàbá kò yẹ kí bàbá máa lọ gbérú gbèsè yìí, pé Buhari ló yẹ kó wá kí bàbá láàfin pẹ̀lú ipò tí bàbá wà, pé bàbá ló yẹ kí wọ́n jókòó sáàfin kí Buhari wá kí wọn. Ṣùgbọ́n àwọn kan sọ wípé kò mean anything, pé gẹ́gẹ́ bí bàbá ṣe jẹ́ aṣáájú rere, pé tí bàbá bá lọ kí Buhari pé kò mean anything. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sábẹ̀rẹ̀ sí sọ èrò wọn, ilé ìṣó mọ́ ni àwòdà. Èmi ní àwọn olóyè èèyàn ní platform mi o tí wọ́n máa là wá lọ́yẹ̀. Ẹ jọ láàrin èmi àti yín, kí lẹ rí sí ọ̀rọ̀ yìí? Ẹ fi èrò hàn lábẹ́ comment section. Adọ́mádé lórúkọ mi.